àlọ́ lóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tólé ojú mi ti tóko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú tẹ́lẹ̀ tv ṣó ní kẹ́ máa wò nílé ojú tẹ́lẹ̀ tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú tẹ́lẹ̀ tv má yìí kò tiẹ̀. Tani àti àpẹẹrẹ òṣìṣẹ́ náà Prophet Michael Olohumbe ti jẹ́ gọ́ọ̀mẹ̀ntì ministry wà ní Akíọ̀dé nípínlẹ̀ Èkó. Ibi tí aroko sí ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ ibẹ̀ náà máa àgbàdá àdàgbà ètò ibẹ̀ náà máa láti bẹ̀rẹ̀ nípa àlá tá a ti ń bá bọ̀ láti fi ọ̀sẹ̀ méjì ṣùgbọ́n ká tó wọnú ètò òun ní ẹ bá wa kéwì yẹn. Mo gbàdúrà ní orúkọ Olúwa Ọlọ́run alààyè gbogbo ẹni tó ń gbọ́ mi tó ń rí mi lọ́wọ́lọ́wọ́ kí àánú Ọlọ́run kó bà lẹ́yìn kí n tó dàbí òkè ìṣòro kó fò lókè ìṣòro kó di ayọ̀ fún yín bí Olúwa ti bẹ tẹ́mi ẹ̀ sí wa ẹ̀ ó rí ti yín ṣe Jésù Olúwa. Àmín àmín lórúkọ Jésù. Gẹ́gẹ́ bí mo sọ pé àlá tá à ń bá bọ̀ náà la máa bá lọ wọ́n ní ẹni tó bá lọ́nà ló bá kú àwọn oníbàkún tiwa. Tí yẹn bá lálàá pé òun bá ronú ní ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó ń ti kàwé kí ni ìtumọ̀ ilé ẹ̀yà bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ìfàsẹ́yìn ńlá yín nìyẹn ẹnikẹ́ni tó bá bá rẹ̀ ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó yẹ pé ó ti kọjá àtẹ̀yìn ẹ̀ẹ́dìgbà tó ń kàwé ni wọ́n ti chapter yẹn wọ́n ti kọjá ẹ̀ tó tún wá rí i pé ibi tó jẹ́ kó ń wà ìpele mìíràn ni tó jẹ́ pé tó dára jù bẹ́ẹ̀ yẹn lọ tó tún wá rí i pé ìyẹn lòún padà sí nínú tó ń ti kọjá ti pẹ́ ìfàsẹ́yìn àwọn alágbára òkùnkùn fayé rẹ̀ sẹ́yìn wọn ò fẹ́ jẹ́ kó ó jẹ́ ológo ènìyàn torí tí ó bá nógo wọn ò ní máa fà sẹ́yìn irú ẹni tí ó bá nógo kò nídìí fà sẹ́yìn wọ́n ti mọ̀ pé tiẹ̀ ti bàjẹ́ already ṣùgbọ́n irú ẹni tó wáyé pé ẹni tó lógo ni tó jẹ́ pé ọmọ tá à ń sọ yìí ni ẹni tí Ọlọ́run rán wá tó ní nǹkan kan pàtàkì tó jẹ́ kó ṣe gbogbo ẹni tí Ọlọ́run rán wá kọ́ ló máa ń ṣe nǹkan tó Ọlọ́run bá rán ayé yìí ibòmíì ni entirely so wọ́n lè yí eré sí ibi wọ́n ní wọ́n lè fọwọ́ aago sẹ́yìn wọ́n lè pa kádàrá tí èèyàn bá mójútó kádàrá kan ayé ò ní padà ok ẹni tó jẹ́ kó jẹ́ president tó wá jẹ́ president nínú ẹ̀wọ̀n ẹ̀dọ́nà ṣé ó jọra wọn kò jọra wọn bàbá tí ò bá sí pé Joseph gbàdúrà ó mọ Ọlọ́run ó gbàdúrà kò ní kúrò nínú ẹ̀wọ̀n yẹn tí gbogbo májẹ̀mú á fi parẹ́ mọ́ lórí so ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn tó yẹ kó jẹ́ chairman nílé iṣẹ́ tó wà ní bẹ́ẹ̀dì tó wà ní orí bẹ́ẹ̀dì ní hospital tó sìkì báyìí tó yẹ pé ìran yẹn ni o kò sí kan méjì o nítorí ìran ayé rẹ̀ yẹn náà ṣe ń fa owó aago ẹ̀ sẹ́yìn náà ń fa aago ó kì í tọ́ wà fọwọ́ aago ẹ̀ sẹ́yìn títí májẹ̀mú tí ẹ̀mí ẹ̀ ṣègbè nìyẹn kó dẹni tó jẹ́ kó láyé yìí nìyẹn tó bá dẹ̀ ti kó láyé yìí ìran yẹn ti pin ìsà òkú la máa bá gbogbo gift ìran yẹn gbogbo nǹkan tó jẹ́ kó wálé ayé wá ṣe àwa bá ọ̀pọ̀lọpọ̀ ni ìkan máa ń lọ báyìí ó jẹ́ pé á dé ẹ̀mí àwa pin ògo á dé ẹ̀mí àwa pin ìgbà tó ògo bá dé ìgbà yẹn lẹ̀mí tí a pin ìkan nìyẹn ìkan máa ń dé ògo ń bọ̀ wọn ni ó lè ṣiṣẹ́ bẹ̀rẹ̀ léyìn ni o kò dẹ̀ parí ẹ̀ ògo ń bọ̀ ẹ̀rí ògo ń bọ̀ á gba ẹ̀mí ẹ̀ àwọn oníkan tó ń béèrè lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n tí ò bá rí nǹkan yẹn tí ò dẹ̀ ní Kristi láti lè fi kájú ẹ̀ ó di dandan kó jẹ́ pé wọ́n á gba ẹ̀mí ẹ̀ so ẹlòmíì la jogún yẹn wọ́n á lè jẹ́ ẹni tó tọ́ àbẹ́ ẹni tí ò tọ́ ó lè jẹ́ kan náà ẹbí ẹ̀rí àwọn ẹbí gan lè má jẹ́ kí ìyàwó àtọmọ jẹ́ so oríṣiríṣi bẹ́ẹ̀ ló wà ṣùgbọ́n tí wọ́n bá rí pé òun padà sẹ́yìn ó padà ní ó ti jáde secondary ó jẹ́ kó ti jáde university bó bá ti ẹ̀rọ náà láti lọ so wá ti àrí pé wá tún wá lọ sí primary ìwọ pẹ̀lú àwọn tẹ́jọ́ wà wọ́n ń fa ìsẹ́yìn wọ́n sọ fún ẹ pé wò ó a mọ̀ pé a lè pa irú èèyàn bẹ́ẹ̀ yẹn wọ́n lè pa ẹ́ kò sí nǹkan tán lè ṣe fún wọn wá pé àìlè pa ẹ́ yẹn jẹ́ káwọn fọwọ́ aago ẹ̀ sẹ́yìn títí àkókò àfi lọ tákòókò bá dẹ̀ ti lọ ó ti tán nìyẹn. wòlé ẹ̀ka wòlé èèyàn tó lọ́la pé òun dára ìwòwò ló ń wà kò sáà kò sí nǹkan lára ẹ̀. wọ́n tú àṣírí ẹ̀ yẹn wọ́n jẹ́ ká àṣírí ẹ̀ bó rárá wọ́n tú àṣírí àwọn kan wà tán fi ń ṣẹlẹ́yà ó máa ní nǹkan kan tí ẹnìyẹn máa ní níṣòro nínú ayé ẹ̀ táwọn kan ti mọ̀ tó rẹ̀ pé nǹkan tán ní níṣòro yẹn òun náà fi ń ṣe wọ́n ń gàn
wọ́n ń gan ẹni tó bá rí rẹ̀ ní hòhò lójú àlá. Ọlọ́run kò ń sọ Ọlọ́run hòhò. Tóyàn bá wà ní hòhò lójú àlá, tọ́lọ́run bá fẹ́ ṣe á fi aṣọ kan bo rẹ̀ láṣìírí. Ẹ̀rí Ọlọ́run máa ń pààrọ̀ aṣọ ní. Tẹ́ bá wo inú ìwé Sakaraya orí 4 ẹsẹ̀ 3 nígbà tí Joshua olórí àlùfáà tó wọṣọ tó ti gbó tó dẹ̀ ń pèrè lórí àlùfáà ọ̀dọ́ ó tẹpámọ́ṣẹ́ Ọlọ́run fáìn bẹ́ẹ̀ nǹkan tó jẹ́ àṣọ olórí nǹkan tó jẹ́ kó rí wọn rí lára ẹ̀. Ọlọ́run náà observe pé kò ní nǹkan tó rí máa ń ní lọ́wọ́ lóòótọ́ mo dá lórí rẹ̀. Ọlọ́run wa mú májẹ̀mú kan pé kí áńgẹ́lì ẹgbẹ́ kan bọ́ṣọ ìrí ara ẹ̀ kúrò. Aṣọ ìrí tán bọ́ kúrò lára ẹ̀ náà wá wọ̀ láṣọ ẹ̀yẹ náà wọ̀ láṣọ ògo náà wọ̀ láṣọ iyì. Ọ̀rọ̀ yìí náà dàbí ọ̀rọ̀ Joseph ni. Ó ti ń gbàdúrà tipẹ́ tó dẹ̀ ń lálàá tó dẹ̀ ń ríran ṣùgbọ́n kò wá sí ìmúṣẹ. Ṣùgbọ́n jẹ́ tí àlá yẹn máa ń mú kúrò nínú ẹ̀wọ̀n wọ́n bọ́ṣọ yẹn kó wọ́n fá irun ẹ̀wọ̀n kúrò wọ́n mú lọ sáàfin. Nǹkan tèmi kàn fẹ́ sọ fún gbogbo ẹni tó ń gbọ́ mi ìwọ tán rí ní hòhò kò tí ì burú ẹ̀mí ẹ̀ ló fi ń sọ̀rọ̀ kò ń ṣe pé wọ́n ń sọ lẹ́yìn ẹ̀ àbí látò ò lè rọ́. Àwọn àlá kan wà yẹn ò ní lè rọ́ tó bá aládé ọ̀run alákejì ni kò ní la kó wá sọ ìtumọ̀ ẹ̀. Ṣùgbọ́n tí Ọlọ́run bá fún yàn ní orí ọ̀fẹ́ ní gbogbo nǹkan láyé tọ́lọ́run bá fún ẹ lórí ọ̀fẹ́ tó yẹ pé ó lè lálàá yẹn ó tún lè sọ pé ok nǹkan báyìí ni mo lá táwọn èèyàn lè fi ẹ̀mí bẹ́ẹ̀ rìn lórí ẹ̀. So já sí pé ẹ̀bùn kan sì wà lára ẹ̀ àti pé pàtàkì ọmọ Ọlọ́run ló jẹ́. Ẹ̀bùn kan á wà lára ẹ̀ tó jẹ́ pé tó o bá sì lè rí wòlíì ẹ àbẹ́ni tọ́lọ́run rán ẹ sí àbí tó rán sí ẹ ó ṣeé ṣe ká ọ̀rọ̀ yẹn rojú ó ṣeé ṣe kí iṣẹ́ ìyanu ṣẹlẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan tó sọ pé kò ṣeé ṣe ó wá lè ṣiṣẹ́ ó jẹ́ kí yẹ̀yẹ́ tí ayé ti rò ní pé yẹ̀yẹ́ wá da yẹ̀yẹ́ kò ṣe pé wọn náà lè gbàdúrà o ṣùgbọ́n lásìkò yìí wọ́n máa ní iron sharpet iron irin máa ń dán irin. Ẹ̀mí mímọ́ Ọlọ́run máa ń yàn ní orí ọ̀fẹ́ pé gbà tó yẹ pé á dẹ̀ tún jẹ́ ìyanu sí nǹkan tó yẹ pé orí ọ̀fẹ́ tí mo tún wá rí yóò tún máa jẹ́ ìyanu láyé mi. So bẹ́ẹ̀ náà ni ayé yẹn náà dẹ̀ transform to better kò ní jẹ́ pé máa lójú kan àfọ̀ ń padà sẹ́yìn. wòlíì àwọn kan wà àwọn kí rántí àlá tó bá lá kí ló fà ilẹ̀. Ogun ni wọ́n ti mọ̀ pé ẹ̀bùn yẹn pé nǹkan wà lára ẹ̀ tó jẹ́ pé àwíṣẹ́ ni tó bá sọ pé nǹkan báyìí lòun rí ó máa wá sí ìmúṣẹ. Wọ́n á ti wá wò pé òkè àwíṣẹ́ tó wà lára ẹ̀ yẹn ṣe nígbà tó bá lè sọ̀rọ̀ nǹkan tó rí òun ni àwíṣẹ́ yẹn máa ṣiṣẹ́ now á wá dọ̀lì nǹkan tó wà lára ẹ̀ so wàá máa rí tó bá ti rí tó bá kù ṣẹ́jú kojú báyìí á parí lórí ó tiẹ̀ ní mọ́ orí apọ̀n blunt ó ní mọ́ bí tó ti máa mú débi tó máa yọ sílẹ̀ so irúbẹ̀ yẹn ogun ló ń jà onítọ̀ yẹn tó bá ti rí pé irúbẹ̀ ogun ti bẹ̀rẹ̀ sí fẹ́ wọlé nìyẹn sáré wọnú ìmísí Ọlọ́run àbí kó pe wòlíì ẹ̀ kó fún ẹ ní ìgbésẹ̀ tó lè gbé tágbára ẹ̀mí mọ́ nítorí agbára ẹ̀mí mọ́ Ọlọ́run kò ń wá èèyàn ló máa ń wà tó bá wà tó bá ti ní tó bá mẹ̀ntẹ́nì ẹ̀ wọ́n máa lọ títí láéláé. àwọn tí ò lálàá nǹkan àwọn aláwọn ń lálàá. àwọn kan wà Ọlọ́run fún wọn lẹ́wọ̀n ìwé Joel 2 tó sọ pé mi yóò tú ẹ̀mí mímọ́ sí ara àwọn èèyàn sí ara àwọn ọmọ yín wọn máa lálàá àwọn arúgbó yín àwọn nǹkan kan ó possible kẹ́mi Ọlọ́run kó tú kẹ́ni ó dẹ̀ possible kọ́lọ́run má fún ẹlòmíì lẹ́bùn àlá ṣùgbọ́n tó bá gbàyàn nímọ̀ràn ẹ gba ìmọ̀ràn ẹ o Ọlọ́run fún mi lẹ́bùn kan tí ilé bá ń dàrú tí nǹkan bá ń dàrú tí nǹkan bá ń bàjẹ́ tógo bá ń bàjẹ́ tí ọ̀nà bá ń dàrú tí nǹkan ò rí bó ṣe jẹ́ kó rí tí Ọlọ́run bá jẹ́ pé ẹ̀bùn kí nǹkan gbàyàn nímọ̀ràn lọ́lọ́run fẹ́ lò níbẹ̀ ìyanu àṣẹlẹ̀ tó bá yẹ pé kákan ṣètò àdúrà pé irọ́ o gbogbo ọ̀nà tó dí ìgbọ́dọ̀ là ní ìyanu àṣẹlẹ̀ bó bá jẹ́ pé ká fi àwẹ̀ àti ìṣòro ká fi jagun náà wípé sẹ́ Ọlọ́run nǹkan tèmi ṣàmọ̀ ni pé testimony lẹ́yìn àdúrà tí n bá gbà fún àwọn ènìyàn testimony gbọ́dọ̀ tẹ̀lé ìyẹn lè máa fi mọ̀ pé ẹ pàdé wòlíì so wàá wá choose pé wòlíì yìí ó jẹ́ kó máa jẹ́ wòlíì mi lọ so èmi náà máa gbàdúrà fún ẹ ìwọ náà máa ṣe kí ni wàá máa fi orí ọ̀fẹ́ àti àánú Ọlọ́run wàá máa jẹ́rìí ságbára Ọlọ́run wàá dẹ̀ máa tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ Ọlọ́run lórúkọ Jésù ìyanu àṣẹlẹ̀. àmín àmín kò Jésù wòlíì ká tún máa lè bá a sọ fún ọmọ yín fáwọn yẹn. ẹ jẹ́ kí n sọ nọ́mbà yìí kọ sílẹ̀ nísìn torí ó lè jẹ́ nọ́mbà tó yẹ pé Ọlọ́run fẹ́ lò fún ẹ kọ́dún tó parí ìyìn tí ọdún tó parí ìyanu máa ṣẹlẹ̀ ní lábẹ́ bó ti wù kórí bó ti wù kí Sátánì kó halẹ̀ tó ọ̀run á jẹ́rìí sí agbára rẹ̀ 070 360 387 57 070 360 387 57 tàbí 091 356 420 57 091 356 420 57 máa pe nọ́mbà yẹn nísìn náà program ń lọ láàárọ̀ láti aago 9 àárọ̀ ti dàgbo 12 lójoojúmọ́
gbàdúrà fáwọn ènìyàn so bó ti wù kó rí ìjẹ́rìísí Ọlọ́run farahàn ìwọ náà ló kàn láti ṣe rere pé nọ́mbà yẹn ó ra àánú gbà. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.